وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوى سألتك بالكتب التي منك أنزلت وبالمرسلين منقذين من البلوى وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين آمنين من الأسوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى درجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين 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 يا الله. صلى عليك الله يا أدناني يا مصطفى يا مصطفى يا صفوة الرحمن. àwọn àgbàlagbà nínú ké wọn tí ò rújú nínú ké wọn ẹ̀ṣẹ̀ bàbá wa Al-Amid tí kò rújú rárá láì rújú fún ẹni tó bá fẹ́ lò pẹ́ òun náà ní wípé òyìnbó tó ṣe mọ́tò tí ò bá ṣọ́ra dáadáa tá máa fi bátìrì sínú mọ́tò tá sì fi epo sí tí wọ́n kìkì ẹ̀ tó státì tí mọ́tò bá ń bọ̀ lọ́ọ̀kan tó bá lòun ló ń ṣe tí ò bá yà fún mọ́tò náà ni ó pa. mọ́tò náà ni ó ṣe pupa. nídìí eléyìí kódà nínú tírà wa àgbà tí bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullahu ta'ala tí wọ́n kọ tírà náà tá a bá sì wo bó ṣe jẹ́ pẹlẹbẹ wọn ó ní ẹ̀kọ́ nínú túpọ̀ adàbò pọ̀ nbẹ tí nǹkan wà nbẹ gan tó kún kẹ́kẹ́. kí ni tí bàbá wí síbẹ̀ náà wọn náà ní pé anna al-ulama'a warathatul anbiya. warathatul anbiya. bàbá ra àwọn ànábì kankan mọ́ bàbá ti ra àwọn bàbá wa yìí àti ra àwọn ànábì náà nù. àrí wọn náà nù. àwa níbi ni mo ṣe fẹ́ gbé àwọn bàbá wa nílùú Òṣogbo ni wọ́n bí wa ọmọ gbogbo àgbàlagbà lóṣogbo là wa àwa níbi inú anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi ni ìtòfin dá jùláyé ni wípé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim ad-dayf. Allah ọ̀pálẹ̀ dòlé dáadáa. anabi ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ bọ́lọ̀ dáadáa tó sì gbọ́lọ̀ ń gbọ́ bó bá ti rí àlejò kó pọ́nlé. àwọn ilé. wal garibu a'ma walau kana bihi al-basir. Allah. kò sì sí báyìí lè ṣe lé lóun dá nǹkan mọ̀ tó tá a bá sọ fún pé òkú èèyàn dúdú náà sí bí kò gbọ́dọ̀ bá wa dá àgé. sallallahu alayhi wa sallam. nídìí eléyìí bàbá wa al-Sheikh imtiyaza min ash-shuyukh al-fasihi al-mufassah az-zajir al-muzajjir al-wa'id al-u'ad lidhalika al-Sheikh المدير المركز في بلاد إساي أدام الله حياته وهو في مقام شيخ عبد الله شيخ آدم عبد الله العلوري رحمه الله تعالى. وكل الكرامة التي تحتاج إلى شيخ آدم لابد لنا أن نعود الكرامة إلى الشيخ المدير الذي هو معنا في هذه الجلسة. أكيد بابا مدير لاتي لو إساي بابا أولنجاري آمين. اللهم فابورو شيء اللهم آمين. ولا لا إله إلا الله آمين. ولا محمد رسول الله صلى الله عليه وسلم. بس بابا مدير أكيد بابا وعميد العميد المنظم صاحب المتوسط bàbá mo máa ń láì kéèyàn lákin lórí ipò tó bá wà bàbá yìí wọ́n ká púpọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí sì ń gba ṣíṣe wọ́n ká wọ́n so ìwọ kàn mọ́ kí ó ní o máa tán pè ní kéwú gẹ́gẹ́ o máa bá ti ń lò ó méjèèjì ń bẹ lára bàbá yìí ọlọ́run ní tó bàjẹ́ o àmín wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billah akí àfa wa alimisiri ọlọ́run ní tó bàjẹ́ fún yín wala la ilaha illallah bàbá Ìmámù àgbà
lọ́dọ̀ wa lọ́hùn lókè balẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ fún yín o. amina. la ilaha illallah alájọsìn bàbá ìmáàmù Jaiye púpọ̀ ni wọ́n ọlọ́mọdé ó bàjẹ́. amina. bàbá Mufasiru látòkè balẹ̀ ọlọ́run níjó bàjẹ́. Allahumma la amin. ilaha illallah. Àmín. akí àwọn bàbá wa àgbà akérèmọsẹ̀ yẹn jẹ. Wọ́n àwọn ni ṣe wọ́n yàn jókòó. jẹ́ orúkọ yẹn kàǹkà. wọn ò sẹ́yìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe wà àbẹ́ tó bá fẹ́ bọ́ sálì kìámà. àfi ká yà súnmọ́. ọlọ́mọdé ó bàjẹ́ fún yín o. Àmín. ọlá la ilaha illallah. Àmín. ọlá Muhammadu rasulullah. sallallahu alaihi wasallam. bàbá wa bàbá tèmi ẹ̀ńtọ́lọ̀ ni kò sọ wa kó tó ń rè wá kọ́rì wá. tá a gbọ́dọ̀ dìbọ́ǹkì wọn. bàbá wa Sheikh Tajudeen Jokole ọlọ́njàre yín pẹ̀lú ẹ̀dá wa. kọjá ṣe ṣéwù fún wa. sheikh. bàbá yìí kan bẹ́ẹ̀ ṣe ń wo àwọn nǹkan Òṣogbo ká àwọn nǹkan ọba kan ní. adilé méjì múlẹ̀ kan náà. ọlọ́run wọlé ọkọ yín ilé náà lẹ́yìn jókòó sí ti gbogbo ẹ̀ sí balance Ó ti ọlọ́run fún- níjó bàjẹ́ fún yín. amina. ọlọ́run wọlé àníyàn yín yóò rí bẹ́ẹ̀ yín fẹ́. Allahumma La hawla wala amin. quwwata. illa billahi afáwa aliyyil Isa azim. ọlọ́run níjó bàjẹ́. Àmín. torí àsìkò àwọn bàbá wa tí wọ́n ń darí ètò àwọn àfa wa kò sí má kí ni á. ọlọ́run níjó bàjẹ́ fún yín. àmín. nǹkan méjìlá a máa ń sọ láàrin yẹn lóṣooṣù bóòlù ó ṣe ń pe kéwù bọ́ọ̀lù ọtí pè é sí. bóòlù kéwù ṣe ń jáde lẹ́nu ní ẹ̀ jábọ̀ dáadáa. bóòlù ó ṣe ń lò ó ṣé fẹ́lẹ́. àwa máa ń sọ láàrin yẹn gbogbo ẹ̀ wá balance lára yín odò tọ́. ọlọ́run níjẹ́ ẹ̀sìn wí. àmín. la ilaha illallah. Àmín. àwọn lẹ́kọ́ọ̀bù wa ní ọ̀dọ̀ àbá Jokole látòdì àfàwà Yahya àfàwà mi ọlọ́run mẹ́jọ bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. fìdáwò ni wọ́n ní ká ṣe akíyẹ̀yìn ìyá wa ní ilé bàbá wa Alhaji Abdulsalam imaamu alimubashir Muhammad al-awwal imaamu ṣaṣa ó yàtọ̀ sí ṣaṣa lóṣogbo ṣaṣa ṣàṣà. ṣaṣa lélẹ́yìí èkó ló wà lọ́nà kọ̀tún mẹ́wọ̀n Allah. adébẹ̀ gbogbo ọdún táìmì láti awàlẹ́kọ̀ọ́ pẹ̀lú àfàwàdà old Allah. afẹ́ ló tọ́sẹ̀ méjì mbẹ́ bẹ́ẹ̀ ni. afa náwó púpọ̀ bí ọba wa yí ọdún bá tún wo tòní náà ìkó máa là ń ṣe. ó tún kókó rí bẹ́ẹ̀ náà. sọlá aleikala. sọlá àìlèyíká Allahu yá àdínání. èyí tí wọ́n ní kí n ṣe fìdáwù náà ní kí n ṣe fún bàbá yìí bàbá ẹni rẹ bẹ́ẹ̀ dáadáa. alkhairu khalaf alkhairu salaf la khairu khalaf ẹni rẹ tó bá ti lọ ọmọ rẹ tó bá filẹ̀ bẹ́yìn rẹ bá ṣe ń rí láti mọ̀ pé inú àlìjánnà lẹ́nu ìwà. wàá mọ̀ pé wájú bàbá yìí dáa bí ò dáa. ọlọ́mọṣẹ́ àbáwá kẹ́ bàbá náà. amina. ẹja ṣe amina dáadáa. amina. nínú tírà tí wọ́n fi kọ́ wa mo kí Naija loaded. akí wọn dáadáa. látijọ́ tèmi àti wọ́n ti wà láti bíi 4 years 3 years. àwọn ní kọ̀nẹ́ẹ̀tì mi yányán fún gbogbo àwọn blọ́gà àrírárí láyé àfòní. Allah wọn sì dọwọ́. ẹja ṣe Allahu Akbar. Allahu akibaru. èmi ní kiblatin travel and tour ambassador àwọn wọn náà wà díẹ̀. Allah. èèyàn ńlá ni wọ́n ẹsẹ̀ tí múra kan dé ni. Allah. bẹ́ẹ̀ sọ wọn mú wọn pẹ̀lú kíní ọwọ́ wọn. wọ́n ní àfáàjà yẹ yín mo rí lónìí mo ní alhamdulilayi online láti máa ń pàdé àìsàn ríra lónìí ni rírí wa lónìí Ọlọ́run níjó bàjẹ́ fún yín. amina. ẹ̀ sì ní padà sẹ́yìn. amina. a kí àwọn jama wa a kí àwọn ẹ̀yà wa nílé Alhaji Abdulsalam a kí yín lọ́kùnrin a kí yín lóbìnrin asalaamu alaykum ẹ̀ dáhùn ní. wa aleykum salaam. nílé bàbá wa al-imam láti Kọ̀tún lọ́ọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n bí alhaja wa ìyá ọlọ́mọ tòní akínpẹ́ kúrin Ọlọ́run níjó bàjẹ́ fún yín. amina. wala la hawla wala quwwata. illa bila aliyyil azim. a ṣe astaghfirullah mẹ́ta la ṣe. mẹ́ta péré. torí pé tó fi ń burú jù ní pé asharru minal kalam faqdul awqat. Allah wọ́n bá kókò jẹ́. kò sí báwo rẹ ṣe lè dò tó wọ́n wá wọn ago fún ọ yín tí ń dàrú nù. Allah. ọ̀dọ́ sì ni wá a sì fẹ́ lò pẹ́ a sì fẹ́ dàrú àti bẹ́ẹ̀ lọ fún ilé yà á ṣe ní ṣókíṣókí ní nẹ́ẹ̀sì òfin pọ̀ astaghfirullah mẹ́ta là á ṣe tabani gòfòrò ọ̀nà kàrọ̀ bánà náà ọ̀dà àti ní mọ́sídàrí ni bẹ́ẹ̀ ni. bàbá alájí àgbọ̀lọ́mbà àfọ̀rún kẹwọn amina. ṣé o kà mẹ́lì làfà tèmi ọ̀dọ̀ alájí àgbàlẹ̀ mi ti gé owó kété mi ó ké láyé bẹ́ẹ̀ láti ké. àmọ́ wọn ò ní abúṣe ádámà bàbá ròyìn ṣe ádámà fáwa ni. wọ́n ròyìn ẹnu tíà. gbogbo tíra ṣe ádámà wọ́n sì ní ká kà á pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Allah. kódà gbọ́ nínú tàkó bàbá alájí àgbàlẹ̀ tó bá yẹ kọ́lọ́ ní kéèyàn ná ìmọ̀ lálẹ́ kìámà ádámà Abdullahi alẹ́ yóò gbà wájú. Allah. bàbá aṣẹ́ ádámà ọlọ́mọba àfọ̀rún kẹwọn. amina ya àwọn Allah. ìṣe tà á ṣubú ń tàwa gbogbo àfa alẹ́ Yorùbá àfa àtiwá ni àfa wa ni wọ́n àṣẹ wa ní pẹ́ńlẹ́ láti ìlú sẹ́yìn bàbá aṣẹ́ ìdásà láti ó ní iye múrí ni wọ́n ti mẹ́ mbẹ́ ó ní iye ìgbà tí wọ́n lò mbẹ́ bàbá aṣẹ́ Abdullahi alẹ́ alórí ó ní iye ìgbà tí wọ́n lò Allah. bàbá alájà gbàgán lábọ̀ mbẹ́ Allah.
gbẹ afáwa láti sẹ́yìn Ọlọ́run níjó bàjẹ́ fún Allahumma wala amin. hawla wala quwwata Illa bil aliyyil azim. astaghfirullah mẹ́ta là á ṣe ẹ má jà dó sọ́dọ̀ àwọn tán ni wa an laysa lil insan illa ma sa'a wa anna sa'yahu sawfa yura bẹ́ẹ̀ ni bí bàbá yóò bá ṣe dáadáa ká tó kú ni ẹ̀yin wọn ò ní rí báyìí wọ́n ti ń rí i pé ibi táwọn wà dá òun náà lọ́jọ́ òní náà fi dá balance. astaghfirullah mẹ́ta là á ṣe lápapọ̀. ọlọ́run bá wa mú bá wa bá wa Sheikh Abdulsalam Amina. astaghfirullah Astaghfirullah. 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 innallaha Ghafurur rahim. ghafurur rahim àwa ṣe kul huwallahu Mẹ́ta. pẹ̀lú àdìsí tí yálà wa Aisha gbà wá Rahimahullah. bẹ́ẹ̀ tó bá fi lè ka mẹ́ta yóò máa ṣe déédéé odidi alukur'an mẹ́ta táwa ká yìí Ọlọ́run bá wa fi ṣe déédéé odidi alukur'an fún wa bá wa al-mubashir Amina. bismillahir rahmanir rahim قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا لا حول أحد ولا قوة إلا بالعلي láàrin ìṣẹ́jú العظيم. mẹ́ta tó kù إيه. àfàwà Daoud àti gbogbo àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ dákun ẹ dìde ẹ má bọ̀ Ajiwa Dahud àtẹ̀gbọ́n àtàbúrò. tẹ́ bá ti dá bàbá wa Hamid lóhùn tán Ee. gbogbo àwa tá a bá mọ̀ pé àtàrà bàbá wa Abdulsalam àtàrà wọn jáde Gbẹ́jẹ́ wọn ni á. ẹ dákun ẹ já máa bọ̀ ní gbogbo ibi tá a bá wà Ẹ jẹ́ a máa bọ̀ wá síwájú àwọn àgbàlagbà. gbogbo àwa tá a bá mọ̀ pé àti ara Alhaji wa Al-Mubashir Al-Imam Abdulsalam Ee. ọkùnrin ni wá obìnrin ni wá ẹ já dìde ká máa bọ̀ Ẹ jẹ́ a máa bọ̀ wá. tá a bá wá rí bóyá Afa Daoud nìkan bàbá bínú Ee. Afa Daoud ẹ máa bọ̀ àti gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ dámú bàbá Ẹ bá wa dán láwọn. lọ́kùnrin lóbìnrin kódà àwa tí bàbá ti ṣe fún rí tá a mọ̀ pé bàbá ló tọ́ wa dàgbà Àtẹnu àtara náà fi bí a. ní tó fẹ́ fẹ́ léyìí ẹ dákun bàbá ọ̀rọ̀ ìdí ẹ má bínú o Ẹ dákun. èyí gẹ́gẹ́ ni natijatu kullul kalami Ee. idha faqada al-mala la yanfa Wàláhì ìsànfàní pa. nàfàátù rẹ̀ gẹ́gẹ́ lélẹ́yìí mo sì mọ̀ pé ẹ ti gbọ́ mi yé báyẹn Àwọn ti gbọ́ anabi yẹn. Muhammad Sallallahu alayhi wa sallam. anabi ni wakiru ma tu'allimu min al-ilma wa wakiru ma tu'allimunahu al-ilma anabi lẹ́yìn tó bá kọ́ kí o Sallallahu pọ́n alayhi wa lé sallam. kó lè bá a níwọ̀ là fáwọn Bẹ́ẹ̀ni. ẹni tí wọn náà bá wa kọ́ ń kéwú wá pọ́n òun náà lé má sì torí kó kọ́ ń kéwú Allah. so ìdí eléyìí a gbọ́dọ̀ sàpọ́nlé yín dáadáa Bẹ́ẹ̀ni. táwọn náà lè bá arákùnrin tá a bá dàgbà Ee. àfáà Daoud a ti tọrọ ọ̀kẹ́ fún bàbá mo sì mọ bó ṣe wà sí Inú kẹ́nẹ́ wà. bàbá wa Hamid wọ́n dẹ̀ ní kí n ṣe ní alimutawasit Bẹ́ẹ̀ni. wọ́n láwọn ò fẹ́ dúnà hàn la ẹ ṣe ní alimutawasit látọ̀dọ̀ yín rubama ashara ọ̀ ìṣirí yìí Ó ti yẹ yín báyẹn. wà á kọ́lá khamsa alaf. Ó ti wá kéré jù. ṣé sàdálà ó dá sí bàbá wọ́n ẹsẹ̀ ń fi tí ẹ̀ kọ́ra wọn bàbá ní kí n ṣe ní afu lákìn àlẹ́ afu kùlẹ́yìn Ẹni àmójúkò ń bẹ. àlẹ́ afu kùlẹ́yìn hasbi bi ilmi inna fa'a. Hasbi bi ilmi inna fa'a. ma dhullu illa fi Ma at-tama'. dhullu illa fi at-tama'. ma raqaba Allah najah. Ma raqaba Allahu an-najah. ìyín ò sí ń bẹ̀ bàbá wa sàdálà. Ma raqaba Allahu an-najah. an kulli su'i ma sana'a. Akulli su'i ma sana'a. ma tọrọ tọ eru wari tafa. Ma tara at-tayru wartafa'a. illa kama tọrọ waka. Illa kama tarawaka. ma tọrọ tọ eru wari tafa. Illa kama tarawaka. bàbá ṣe adam ẹ sì máa ń kí wọn nù. Allah. àbẹ́yẹ̀ ìran mú pé kí wọ́n máa Wallahi pè dáadáa. yóò clear. tí ó sì clear. Tí ó- ẹ dákun àwa tó bá yẹ pé family baba wa Abdulsalam ni wa Family wọn bá ní orúkọ kan náà là ń tí baba yìí jẹ́. sì ṣiṣẹ́ nu ayé wa Ee, baba wa Mubashir Baba wa Mubashir. má dákẹ́ àdúrà Allah. ẹ dákun ẹ má bínú baba wa Mubashir Má dákẹ́ má àdúrà. dákẹ́ àdúrà masha Allah alikatibu a'ama La walau kana tasqutu bi du'a. al-bashir ẹ dákun ẹ má bínú baba Ee, ẹ dákun baba wa Mubashir àwa tó bá ṣe pé wọ́n Má ṣe dákẹ́ dáadáa fún àdúrà. ayé wa
má dákí àdúrà ẹja dìde lẹ́ẹ̀kan náà ká máa mú wà àdúrà bàbá bọ̀. àfẹ́ mọ̀ bóyá wọ́n lé yẹn bí. kó tó di pa wàá sọ di kí oníkálukú máa bọ̀. Oya. dákun kì í sóúnjẹ nìkan náà ní àwọn ajẹ́ ń bì. látẹ̀tí lóbol wá. owó náà kún díẹ̀ àní ẹ̀mú yẹ kán báyìí wá àbẹ̀sà mú wá. wọ́n ti ń bọ̀ wá wọ́n ti ń bọ̀. ọ̀ya gbogbo wa yẹn ìyá ìnáwó látàrọ̀ wọ́n ti dọ̀dọ̀ rẹ̀. ẹgbà bàbá. àlùjọ́nà ni ó fi wọ́n sí. gbogbo ẹja dìde lẹ́ẹ̀kan náà. olúwa máa fi wọ́n sí. màmá wa tẹ́ ń gbọ́ bàtà níbẹ̀ fowó lẹ̀lẹ̀ afáwọn Ibrahim máa ń gbà. ọmọ rẹ̀ náà fi sáyé lẹ̀ lọ. Ajibashiru wọ́n ti dọ̀dọ̀ rẹ̀. Ajibashiru. àlùjọ́nà ni ó fi wọ́n sí. olúwa máa fi wọ́n sí jáde. gbogbo àwa tí bàbá ẹ̀ ọmọ bá ṣe máa yé wa. rẹ̀ náà fi sáyé lẹ̀ lọ. àti ìrẹ́yìn obìnrin kan lọ. Ajibashiru wọ́n ti dọ̀dọ̀ rẹ̀. àlùjọ́nà ni ó fi wọ́n sí. àmín. olúwa máa fi wọ́n sí jahannama. àmín. iṣẹ́ rẹ̀ náà gbáyé wọn ṣe. la hawla wala quwwata. illa billah aliyyil azim. afáwa Dawudu ẹ má bọ̀. afáwa Dawud. ẹ má bọ̀ èmi mo tó gbé dìde ẹ má bínú. kò ní sunyín kò ní rẹ̀ yín. ẹ dákun bàbá arọ ìdù ẹ má bínú. ẹ tó gọ̀ yẹn lẹ́ńtẹ́ ní kó lọ bomi wá ó wá bùdó wá ní ẹ dákun ẹ fún mi bí ọwọ́ ta. sẹ́mu púpọ̀ nù ni. òòró mi bí ọtí bú bọ̀ ni. bí táwọn bàbá yẹn bá sì wà yìí tá bá ti fún wa ó tẹ́ a lọ́rùn. la tatagaffal. ẹ súnmọ́ wájú. ẹ fi fóònù sápò. ẹ tún wá fáyìn dáadáa báyìí. ìsàmẹ́lì yìí ìdáyìn náà mọ̀ ni. ẹ sáà fún mi ní go. ọlọ́run tètè kọ́ ẹ̀yin máa ṣe lẹ́yìn òfin máa ṣe tìjára láǹtàbúrà. nínú àwọn ọ̀dọ́ àfàtà lówó lọ́sùn Òṣogbo kéré. tán hàn dáadáa tán hàn. ọlọ́run sì ní jó jábọ́. Allah ẹ tẹ́wọ́ yín báyìí. a ní ká tẹ́wọ́ wa. ìwọ náà tó bá nídìí kan wájú ọlọ́run tẹ́wọ́ rẹ. tó ń fẹ́ kan lọ́dọ̀ ọlọ́run tẹ́wọ́ rẹ. owó àwọn àfáàlélẹ̀ ẹ kó rẹ o. wọ́n dààmú lùmọ́lá. ẹ tí ẹ̀rọ búrẹ́dì bá ti mú lọ́wọ́ rí kì í náwó torí kùkù rẹ ó di tiẹ̀. bẹ́ẹ̀ni yóò ti kákó. àmọ́ tó ti sàgbákò ẹ̀rọ sáà náwó báyìí. sáà náwó ń tiẹ̀ ó lè ti gé lómi lọ́wọ́. wọ́n dẹ̀ sọ tọrọ ń tó wù ọ́ láàrin ìṣẹ́jú kan. ń tó wù ọ́ ni o. ọlọ́run wọlé àfáà Dáúdù tí ń ṣe nǹkan ìdùnnú lónìí. nǹkan ayọ̀ lónìí. níbi tẹ́ tó bàbá wa láti sẹ́yìn wá wó Òṣogbo. àdúrú bàbá ìta àlùbáríkà tó ń wọ Òṣogbo. ọlọ́run gbogbo tí ń wu èmi náà láyé ọlọ́mọṣẹ́ láì ṣe fún mi. amina ó yá ìwọ náà sọ bẹ́ẹ̀. ọ̀sẹ̀ tẹ́ gbé fún ọ láti jẹ́ òwúwẹ́ orí ẹ̀kan funfun òróró. ọ̀kan sábà sàṣọ̀rọ̀ funfun lórí. ó lẹ́múlẹ́mú gbogbo ẹ̀yọ náà òróró. appendix tún wá mú ọ. ó lè jẹ́ iná àtẹnà tòní nìkan ló fi lówó láyé. má dẹ́jà kódà àwọn àfẹ́ ẹja dà níyàn. àníyàn náà lákìn rubama lam yaati minna al-ulama ila al-mala lákìn yaati minhum surur. lákìn àwùlá ilẹ̀ àjìnàbíyá làbúdà ìyá àkúdà al-mala. ọlọ́njàre yín pẹ́. rubama shidda wà fi raqa. ẹja dà níyàn dáadáa. àníyàn má dẹ́jà o. wàláì dàníyàn tó ń fẹ́ wà á máa wojú bàbá Mùdírù láti sẹ́yìn. máa wò mọ́lẹ̀ lára wọn. ọlọ́run wọlé pé bí bàbá yẹn ṣe jókòó wájọ sí Ádámà. gbogbo tó ń fẹ́ kó tó délé kọ́ ló ń ṣe fún ọ. gbogbo tí ń fẹ́ kí n tó délé kọ́ ló ń ṣe fún mi. ẹ ṣe pé owó yẹn jẹ́ ibi ìdáwọn ṣé òní lọ kí sọ́dọ̀ bàbá Mùdírù. àkàbí wọ́n ṣe ti jára ni. látàbúrò ó yá máa wí bẹ́ẹ̀. bàbá Sheikh Daoud ẹ mú tínú mi ó dùn ẹ fi sáré ọwọ́ yín. ẹ dákun ẹ ní ṣòfò ayé yín ò ní bàjẹ́. àsìkò ọ̀dọ̀ tètè náà gbóhùn wọn ti fẹ́ change Nàìjíríà. bẹ́ẹ̀ ni káyé tètè kó jáde wọ́n tó kówó mẹ́lẹ̀ tètè kó jáde. tó bá sọ̀rọ̀ kó lè kó jáde wà fà tó Ọlọ́run bá ní kó ṣàánú tètè ṣàánú rẹ̀ ládùúgbò yìí. tí èmi bá ti wá ń ka ótúbà yìí má mú owó wá dọ̀ mí ọwọ́ bàbá ọmọ ni ó máa fi sí. ọwọ́ bàbá ọmọ ni ó fi sí. pé Ọlọ́run wọlé àdùnnú tó wà lónìí. tí ì fi kú Ọlọ́run jẹ́ máa wà ní òdòdó. bọ́ọ̀tì wí ń tiẹ̀ náà nù. kódà bó ṣe 15 naira ló ká mọ́ ọ lọ́wọ́ àmọ́ má mú owó sọnù wa máa fi sí ẹ lọ́wọ́. owó tí wàá máa gbéraga lọ́wọ́ wọn. Ọlọ́run wọlé àtúndínà àfàǹdá. tùǹjínà àfàǹdá. ó ní àfi sọ ẹ̀mí dépò. Allah. ẹ̀ńtẹ́ ni òní bímọ wọn kà fún ó sì bímọ láyé. ó sì dọ́lọ́mọ láyé. ẹ̀ tó fẹ́ rì sínú odò kun ó sì pé ó pariwo àfàǹdá. Allah. Allah. Ọlọ́run wọlé àtúndínà àfàǹdá náà. gbogbo ìbànújẹ́ tí ń bẹ lára wa Ọlọ́run bá sọ di dùnú. amiina. ètò àṣàlátù ìdílé ìwọ tó bá fẹ́ dá sí wa máa fi sọ́wọ́ wọn. báyìí A'udhu billahi minash shaitani ó yá ká máa bọ̀ báwọn. bismillahir rahmanir ó rahim. yá.
اللهم صل على سيدنا محمد آمين. صلاة تنجينا بها من جميع الأهوال àmín والآفات àmín ó ti fẹ́ délẹ̀. وتقضي لنا بها جميع wọ́n jò ó الحاجات fún ọrùn dákun. وتطهرنا بها من جميع gbogbo السيئات ìbànújẹ́ ó kéré ó tóbi. وترفعنا بها عندك olúwa dákun mọ́sálà wa gbé wa borí ẹ̀. وتبلغنا بها أقصى الغايات ìbànújẹ́ olúwa o. من جميع الخيرات olúwa dákun. من جميع الخيرات gbogbo rẹ̀ pátápátá táàmà. من جميع الخيرات olúwa dákun wá tì wá sọ́dọ̀ wa. من جميع الخيرات ìbànújẹ́ olúwa dákun tì í dànù. في الحياة nínú ayé شيخ ìdákun. سعد في الحياة nínú ayé yìí olúwa في الحياة àfẹ́ mọ̀ ìbànújẹ́. في الحياة ìbànújẹ́ ó kéré ó tóbi lórí ọmọ má jẹ́ mọ́. بعد الممات ìbànújẹ́ ó kéré ó tóbi lórí ara mi má jẹ́ mọ́. آمين ó yá kó máa bọ̀ wá. آمين آمين لتو تاجسو àmín. آمين آمين ọlọ́mọṣẹ́lá wàlá màláíkà tí ń bẹ́ẹ̀ di àmín náà. آمين يا مجيب دعوات آمين. ولا حول ولا قوة ilà abilà aliyyil azim. bàbá wa àgbà ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Rísùn bìlà tó lé. ọjọ́ ti lọ púpọ̀. À ń lọ bí ọpẹ́. ṣùgbọ́n nǹkan ọ̀kan ni ṣéèkù wa fi kóòdì wa mọ́lẹ̀. Kó dẹ́ẹ̀dì ni. òun náà ni pé wọ́n ń kí àwọn àfa wa. Ibà. tí àwọn bá máa kí àfa wa ń bí dáa wà tó ọjọ́ báyìí ti lọ àgbà máìkì lọ́wọ́ ẹ̀ ni. ọlọ́run jẹ́ àárí àwọn àfa wa pẹ́. Àmín. alibarika wa mudiru markasi ni. wala hawla wala quwwata. Illa billah. akíkalẹ̀ àwọn ṣéèkù wa àgbà. Masha ó Allah. yẹ kó ọ̀rọ̀ táwọn àfa wa àgbà sọ fún wa tán àlejò. olójú òun ó sojú di jígà. Bẹ́ẹ̀ ni bá. olójú òun ọ̀sálẹ̀. Masha Allah. àti bàbá wa àgbà mufti fún gbogbo ìlú Ìkẹjà lájókòó tí ẹ̀yà sọ pé ṣéèkùn. Sheikhun. ẹ lákàn jẹ́ pariwo ṣéèkùn. Sheikhun. bàbá wa àgbà mufti ni wọ́n jókòó. Atalallahu baqakum. bàbá wa àgbà tí wọ́n máa wá rólé ní bàbá mufti ní kalẹ̀ fọdílàtú ṣéèkùn Daud Akíndélé Masha ẹ̀yà sọ Allah. pé ṣéèkùn. Sheikhun.